Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Látàrí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní ìpínlẹ̀ Benue, Ààrẹ Tinubu ti fìbéèrè ṣọwọ́ sí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ìdí tí ọwọ́ kò tíì fi tẹ ẹnikẹ́ni nínú àwọn ọ̀daràn tó ṣiṣẹ́ láabi náà. Ààrẹ Tinubu ní kí àwọn lọ́gàálọ́gàá lágbọn ètò ààbò rí i dájú pé ọwọ́ tẹ àwọn ọ̀daràn náà. Ó gba gómìnà Àlíyà nímọ̀ràn láti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ àlàáfíà. Ìgbìmọ̀ tó ń ṣàmójútó àpòṣùwọ̀n ìjọba ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí ti figbe ta lórí òbítíbitì owó kan tó ń lọ bíi tírílíọ̀nù lọ́nà 200 náírà tó di àwátì lápòṣùwọ̀n iléeṣẹ́ NNPC. Ọ̀pọ̀lọpọ̀ ìwé lóríṣiríṣi ló fojú hàn tó jẹ́ wípé olùyẹ̀wé owó wò rí i dájú wípé ó tako ara wọn. Wọ́n ti fún iléeṣẹ́ NNPC ní ọ̀sẹ̀ kan láti wá ṣàlàyé bó ṣe náwó láti ọdún 2027 sí ọdún 2023. Ẹ̀ka ètò ìṣèjọba mẹ́tẹ̀ẹ̀ta lórílẹ̀‐èdè yìí nìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò dín ní tírílíọ̀nù 1.76 náírà owó tó wọlé sápòṣùwọ̀n ìjọba fún oṣù karùn-ún ọdún yìí tí wọ́n pín mọ́ra wọn lọ́wọ́. Pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń súnmọ́lé, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ lábẹ́ ìṣàkóso olóògbé Sani Abacha, ìyẹn ọ̀gágun Hamzat Al-Mustapha ti bọ́ síta tó sì kéde èròǹgbà rẹ̀ láti díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP. Olórí ìjọba lórílẹ̀‐èdè Iran ti fún ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump lésì. Ó ní àwọn kò ní láéláé gbà fún ilẹ̀ Ísírẹ́lì àfi káwọn jọ fà á kó tóra wọn. Wọ́n ti ṣàpèjúwe iléeṣẹ́ ìfọpo Dangote gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere látàrí ìgbésẹ̀ àdínkù àti ìrọ̀rùn tó ń ṣàgbékalẹ̀ rẹ̀ lágbọn epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní yóò yọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́fìn. Níṣe ni owó náírà orílẹ̀‐èdè yìí fojoojúmọ́ rá nílẹ̀ níwájú owó dọ́là ilẹ̀ Amẹ́ríkà. Doku àti Foden mi àwọn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú Wydad Casablanca nínú ìdíje Club World Cup tó wáyé lánàá òde yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.